Sultan Sokoto, gbogbo wa la mọ̀ wípé kì í ṣe ara ìjọba, kò ń ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, olórí ìlú Sokoto àti olórí ẹ̀sìn Mùsùlùmí lórílẹ̀-èdè Nàìjíríà ni bí wọ́n ṣe pè é. Alhaji Saad Abubakar III, Sultan Sokoto, ó béèrè ìbéèrè kan lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú ọ̀rọ̀ tó ṣe mo wo ìkànnì ẹ lórí interview. Ìbéèrè tó béèrè ni pé ó deserve láti béèrè tó rọ́mọ Nàìjíríà ni, tí ò bá yé ó lè béèrè. Àwa náà bí ààrẹ bá ti dá a lóhùn, aráàlú náà deserve láti béèrè lọ́wọ́ òun náà lórí ọ̀rọ̀ tó béèrè. Ó ní ibùdó ológun àwọn ọmọ ogun tilẹ̀ Amẹ́ríkà, ó ní ṣé láti wá kọ́ àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà bá a ṣe ń jagun ni àbí ibùdó ológun ni fún Amẹ́ríkà, ìgbà wo ni wọ́n ó kúrò ńbẹ̀? Bàbá yìí ò jáde fún gbogbo bí wọ́n ṣe ń pa èèyàn káàkiri, báwọn afẹ̀míṣòfò bí wọ́n ṣe ń dára ọ̀wọ̀ wọn, kò torí ẹ̀ lọ ṣe interview, kò dẹ̀ gbìn kò sọ̀rọ̀. Ìbéèrè tó wá ń béèrè yìí, nígbà tí wọ́n strike Sokoto ní agbègbè ẹ̀ gangan táwọn agbésùmọ̀mí afẹ̀míṣòfò tán sodo sí, kò jáde kò sọ̀rọ̀ kò sọ anything. Only thing tá a gbọ́ ni wípé wọ́n fẹ́ gbógun ti àwọn northerners, àwọn aráàlú, kò sọ pé àwọn afẹ̀míṣòfò. Ẹ jẹ́ a jọ máa dè é, nǹkan tí wọ́n fi ń pè wá ní nǹkan kan náà kò yé wa, torí èmi ò deceive ara mi, a kì í ṣe nǹkan kan náà o, torí èrò wa ò dọ́gba. Sultan Sokoto, ìbéèrè tí wọ́n béèrè yìí, President General fún Islamic Affairs ni wọ́n. Kí ló wáá fa ìbéèrè láìsí nínú olóṣèlú tàbí security personnel tàbí wọn ò sí nínú opposition? Kí ló múrù ìbéèrè yẹn jáde? Ẹ jọ̀ọ́, ọba ilẹ̀ Yorùbá tàbí kí ni ọba ilẹ̀ Ìgbò mélòó ló lè béèrè irú ìbéèrè yẹn tí gbòòrò ò ní gbé? Yóò béèrè irú ìbéèrè yẹn lọ́wọ́ ìjọba, yóò sọ nǹkan tó kàn àti nǹkan tó sọnù lọ́wọ́ ẹ̀ tó ń wá kiri. Then why tí Sultan Sokoto tó fi rò wípé lásìkò yìí òun ò mọ nǹkan tó fà á tí àwọn Amẹ́ríkà tí wọ́n ṣe ní base ńbẹ̀ yẹn? Kò mọ̀ pé àwọn afẹ̀míṣòfò ibẹ̀ yẹn ni wọ́n fi ṣelé, kò mọ̀ pé àwọn terrorist ibẹ̀ yẹn ni wọ́n ń gbé, kò mọ̀ pé àkàtà àwọn ni wọ́n wà. Then ìbéèrè wo ló ń béèrè? Ṣé aṣẹ̀mọ́lù làwọn Fúlàní, àwọn northerners yìí, ṣé aṣẹ̀mọ́lù ni wọ́n? Toró yẹ kí ìjọba ó pè é kí wọ́n wá bi léèrè wípé ṣé ò sí ńbẹ̀ nígbà tí wọ́n ń pa àwọn ènìyàn káàkiri tó sọ̀rọ̀? Ó yẹ kán yọ Sultan ní irú ìbéèrè tó tako ààbò aráàlú tó béèrè yìí. Ṣùgbọ́n ó máa ń yani lẹ́nu wípé àwọn tí ò ṣètò eléyìí, wọ́n ti yọ wọ́n dànù ní ipò ọba nílẹ̀ Haúsá. Kì í ṣèròyìn mọ́ wípé ààrẹ gba àwọn American soldier àti Israeli láàyè pé kán máa bọ̀ wá sórílẹ̀-èdè Nàìjíríà láti wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ kíkọ́ ní bá a ti ń jagun láti fi gbógun ti àwọn afẹ̀míṣòfò, àwọn agbésùmọ̀mí, kán máa bọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà, tí wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀. Ẹ fẹ́ béèrè ìbéèrè yẹn, ó ní tó bá jẹ́ wípé wọ́n wá train àwọn sójà ni òun gbọ́. Ó ní ṣùgbọ́n kí ló dé tó bá jẹ́ pé wọ́n fẹ́ fi ṣe base ni, why tó jẹ́ north, tó jẹ́ northern part of Nigeria ni wọ́n wá gbé ibùdó àwọn ológun sí, ológun Amẹ́ríkà. Lójú ẹ̀yin, kí ló túmọ̀ sí? Ṣé ẹ rí pé wọ́n ti yára wọn sọ́tọ̀? Tí wọn ò bá lè gbé sí north, tí
tí wọ́n bá gbé lọ sí ìlú míì ṣé north kì í ṣe ara orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń sọ fún wa nìyẹn. ìyẹn ni pé ẹ lè ṣe ń tó wù yín ń bò míì, ẹ lè ṣe ń tó wù yín ń bí, ṣùgbọ́n àwọn ṣe ń tó wù wọ́n lórí ilẹ̀ onílẹ̀ nílùú onílùú, wọ́n dẹ̀ ń sọ pé àwa yín la nílùú, ẹ dẹ̀ lè ṣe bẹ́ẹ̀ nílùú wọn. Bó la ṣe fẹ́ bọ́ lọ́wọ́ àwọn aráabí? Mo sọ nígbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n fọwọ́ sí wíwá àwọn sójà orílẹ̀-èdè Amẹ́ríkà láti wá kọ́ àwọn ọmọ wa bí wọ́n ṣe ń jagun. Mo ní ẹ tí ì rí nǹkan kan o, ẹ lọ wo ètò mi yẹn. Mo láwọn pípù yìí sì máa padà jáde, wọ́n á sọ wípé wọ́n fẹ́ gbógun ti northerners tàbí northern muslim ni. Àwọn pípù yìí òṣèlú kí ìlú ó dàrú nítorí pé wọn ò fẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń bẹ̀ mọ́ ni wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́. Kí ló burú tí American soldier base tó bá wà ní north ṣé kìí ṣe orílẹ̀-èdè Nàìjíríà? Now, ṣe rí ibi tá à ń lọ, pàápàá jùlọ àwọn ọmọ Yorùbá, a ní láti ṣọ́ra wa gidigidi pẹ̀lú àwọn èèyàn yìí. Kò háìdì mọ́ wípé àwọn ẹni yìí ìtí ń bẹ nínú wọn oró ni, a kì í ṣe nǹkan kan náà. Ṣùgbọ́n nítorí wípé àwọn olóṣèlú yìí, nítorí national cake, ọ̀pọ̀ àwọn olóṣèlú yìí wọ́n rí wọn ò lè sọ. Báwo ni ìran míì ṣe máa gbé pẹ̀lú ìran tó nígbàgbọ́ nínú ìjẹgàba? Báwo ni ìran míì ṣe máa gbé pẹ̀lú ìran tó jẹ́ pé tiwọn ni wọ́n fẹ́ kó máa ṣẹ? Báwo ni ìran ọmọlúàbí ṣe máa gbé pẹ̀lú ìran àwọn apànìyàn tí wọ́n wá rí àwọn tó tún fẹ́ bá wọn gbógun ti àwọn apànìyàn tínú tó ń bí wọn? Definitely ejò lọ́wọ́ nú. Wọ́n mọ̀ wípé tí American base bá wà ní north àti gbéra àwọn agbésùmọ̀mí ó le, ibẹ̀ ni wọ́n ti ń gbéra wọnú ìlú ẹlòmíì. Ṣùgbọ́n wọ́n fẹ́ fibẹ̀ ṣe base. Àwọn American soldier tó bá wá jẹ́ base wọ́n wà ńbẹ̀, ìdùnnú ló yẹ kó jẹ́ fún Sultan pé àwọn tó ń gbógun tì wá, tó ń dà wá láàmú, Ọlọ́run ti bá wa ṣe o, àti ráwọn tí ó gbà wálẹ̀. Ta ló yẹ kínú ẹ̀ ó dùn jù? Ṣùgbọ́n insecurity ni wọ́n fẹ́, wọn ò fẹ́ security, wọn ò fẹ́ ààbò, àìsí ààbò ni wọ́n fẹ́. Pẹ̀lú gbogbo crisis tó ń ṣẹlẹ̀ nílùú wọn, wọ́n sì tún béèrè wípé kí ló dé tó jẹ́ pé ibùdó ológun Amẹ́ríkà north ni wọ́n gbé wá. Kí ni ìtumọ̀ eléyìí? Kí lẹ rò wípé ó túmọ̀ sí? North ni ICIC wà, north ni Boko Haram ti gbéra, north ni Làkúrá wà àti àwọn ẹgbẹ́ agbésùmọ̀mí bẹ́ẹ̀ míì. Ibẹ̀ ni wọ́n ti ń gbéra wá sílẹ̀ Yorùbá tí wọ́n ń pa ènìyàn. Ṣùgbọ́n tí yóò bá sí ibùdó fún wọn, yóò nira láti lọ settle sí ibùdó oníbùdó. Ṣùgbọ́n tí ẹ bá ti hùwà ká wọn tán, ibẹ̀ náà ni wọ́n ń padà sí. Sultan yìí ló sọ ìtumọ̀ Boko Haram wípé ń táyé ń rò sí kọ́ ló jẹ́. Kí la fẹ́ ṣe ọmọ Yorùbá? Ẹ má jẹ́ á tanra wa jẹ o. Anyway, a kú oríire ti àwọn Boko Haram tí wọ́n ní wọ́n já sí inú odò, wọ́n fẹ́ gbodò kan kọjá ní ibo ni Sabongida ní ìpínlẹ̀ Sokoto. Wọ́n tún fẹ́ lọ ṣiṣẹ́ ibi wọn. Àwọn bíi 150 ní wọ́n bómi lọ. Wọ́n ní wọn ò lè lúwẹ̀ẹ́. Àyà àwọn tí wọ́n fẹ́ lọ bá, àyà wọn yẹn ó ti máa já torí wọ́n ó ti gbúrò pé wọ́n ti wà nítòsí. Ìlú tí agbésùmọ̀mí ó ti sọ fún ni pé òun ń bọ̀ tí wọ́n ó dẹ̀ lọ tí ó dẹ̀ sí tí ó ṣẹlẹ̀. Àdúrà tá à ń gbà náà lélẹ̀. Mímú Ọlọ́run lélẹ̀, ẹ̀mú Ọlọ́run lélẹ̀. Kélédùmarè má jẹ́ ó dópin. Irú ẹ̀ ní ká máa rí. Ẹ̀yin ìjọba orílẹ̀-èdè Nàìjíríà, Sultan ti béèrè ìbéèrè, ó dẹ̀ deserve ìdáhùn, ẹ bá wa dá lóhùn. Kóun náà lè dá wa lóhùn wípé kí ló dé tó fi ń béèrè irú ìbéèrè bẹ́ẹ̀, pé ṣé ọ̀rọ̀ American soldier kàn ṣàdédé lalẹ̀ wù ni, kò sí ní tó fà á. Ní tó fà á ò dẹ̀ kọjá ìfẹ̀míṣòfò. Kí wàá ló dé tó ń béèrè irú ìbéèrè tó ti mọ̀ tẹ́lẹ̀? Kí ló fẹ́ kíjọba ó sọ fún un? A kí yín bẹ́ẹ̀ ṣe ń wò wá.
ẹni lọ́kàn pé a kì í ṣe nǹkan kan náà o. Báwọn olóṣèlú yìí bá kọ̀, torí wọ́n mọ̀ pé lásìkò yìí n tó lè mú ẹ̀mí àwọn èèyàn dúró, n tó lè gba àwọn èèyàn là lórí èròǹgbà àwọn northerners yìí ni ìpínyà. Wọn ò fẹ́ gbọ́, àwọn northerners ò fẹ́ gbọ́, àwọn afẹ̀míṣòfò ò fẹ́ gbọ́, ìjọba ò fẹ́ gbọ́, ṣùgbọ́n it's the only solution. Tí gbogbo eléyìí ò bá ṣẹlẹ̀, kò sẹ́ni tó máa béèrè fún division, torí oníkálukú ló mọ tó túmọ̀ sí. Ṣùgbọ́n ẹni tó bá béèrè ní ìsìn ẹ̀tọ́ ẹ̀ ló ń béèrè o, nítorí pé kò fẹ́ kú àkúrun. A kì í ṣe nǹkan kan náà. Ẹ̀yà wa ò dọ́gba, èrò wa ò dọ́gba. Ọmọ Yorùbá ní kẹ́ ẹ lọ fi ọ̀tẹ̀ kẹ́ ẹ lọ fi sílẹ̀, kẹ́ ẹ lọ fi pamọ́. Ẹ jẹ́ á gbárùkù tira wa. Èmi ni ó yẹ kí wọ́n ṣe fi sípò yìí, kò yẹ eléyìí ò tọ́ sí, èmi ni ọba kinní kan, èmi lolórí ogun kinní kan, ńgbà kan. Ẹ má jẹ́ wọ́n pa wá o. Àwọn eléyìí mean ẹ̀ o. Àṣírí tí wọ́n dẹ̀ ń tú, tí wọ́n fi ń kan àwọn ìjọba, tí àwọn èèyàn ń sọ allegedly nípa Islamization, sísọ orílẹ̀-èdè yìí di ẹlẹ́sìn kan, tí wọ́n ní kò sí ní tó lè dá padà. Ibi tírú ẹ̀ bá ti máa ṣẹlẹ̀ tí wọn ò bẹ̀rẹ̀ bẹ́ẹ̀, ẹ̀yin náà mọ̀ wípé kò ní rọrùn o. Kò ní rọrùn láti gbé orí kẹ́tẹ́kẹ́tẹ́ sínú agbè o. Ẹ̀yin náà mọ̀ o. Ẹ wá àlàáfíà fún orílẹ̀-èdè wa, ẹ̀yin olóṣèlú yìí. Èyí tẹ́ ẹ̀ ń ṣe yìí nítorí 2027, tẹ́ ẹ bá ṣe nítorí ètò ààbò, wàhálà ó ti dínkù, ṣùgbọ́n wàhálà 2027 lẹ̀ ń bá kiri. Ẹ̀mí àwọn ènìyàn jọ àwọn kan lójú nínú yín. Ọlọ́run ó sì mú gbogbo ẹni tó jẹ́ pé bí kó dàrú ló ń bá kiri. Gbogbo ẹni tó lọ́wọ́ sí tó ń ṣẹlẹ̀ yìí kò ní ràánú Ọlọ́run gbà. Tó bá ti ń rí gbà tẹ́lẹ̀, ooru orí Ọlọ́run máa mú, ó sì máa mú pa. Bẹ́ẹ̀ ló máa rí. Ìkànnì Ìjùgbà máa ṣàlẹ̀ tí ń wò wá. Ṣeun Agbọ́lá lórúkọ tèmi. Sultan, kí ló dé tó o béèrè ìbéèrè nǹkan tó o mọ̀? Kí lo fẹ́ gbà nínú àìsí ètò ààbò àti ìpaniṣayọ̀